مرحبا بكم في قناة برنامج الرحلة الإيمانية لأخيكم الموفق. الحمد لله الذي بلغنا شهر رمضان الذي أنزل فيه كتابه المبارك. قال الله تعالى: كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. أما دوق فولون ọlọ́run bá àlékí ọlá tó ní kí Ramadan ọdún yìí tó tún ṣojú wa lẹ́yìn tá a ti bẹ lọ́hùn lọ́dún tó lọ pé kó jẹ́ kí Ramadan ọdún yìí ṣojú wa. Ọlọ́run mà ti jẹ́ ó ṣojú wa báyìí. Kí wá ní ohun tó jẹ́ ọ̀ranyàn lérí èmi àti ẹ nígbà tọ́lọ́run bá àlékí ọlá ti jẹ́ kí Ramadan ọdún yìí tún ṣojú wa? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé oṣù Ramadan oṣù ọlá, oṣù àpọ́nlé. Ohun tá a ṣe fọ́lọ́hun òun náà ni pé ká jẹ́ kọ́lọ́hun mọ̀ pé a mọ rírì orí ńlá tọ́lọ́hun ṣe fún wa pé ní ká ṣe máa bẹ láyé. Níbi ìjọsìn wa ká fi hàn pé orí ńlá ni ìwọ Ọlọ́run bá àlékí ọlá ṣe wá. Torí pé tí dókítà tó bá fi lè ṣe wàhálà lórí oògùn tó bá prepare oògùn lẹ̀ fáláàrẹ̀, káláàrẹ̀ yẹn kó máa fògùn yẹn ṣeré, kó máa dànù, kó máa lò. Ìtumọ̀ rẹ̀ ní pé kò mọ rírì oògùn yẹn, kò mọ rírì wàhálà tí dókítà ṣe. Tí wọ́n náà bá dáná tó ṣoríṣiríṣi oúnjẹ wá gbé fàlejò, àlejò wá ń tẹ ọwọ́ bọ̀, ó ń dànù, ó ń ṣanwọ́ sínú ẹ̀. Ìtumọ̀ rẹ̀ ní pé oúnjẹ tó ṣe yẹn kò mọ value rẹ̀. Àpèjúwe Ọlọ́run bá àlékí ọlá jù bẹ́ẹ̀ lọ. Ká fi yan Ọlọ́run, ká jẹ́ kọ́lọ́run bá àlékí ọlá rí lára pé àmọ́ rírì pọ́lọ́run bá àlékí ọlá ní kí Ramadan ọdún yìí bá wa láyé. Assalamu alaikum.